Jésù, ẹlẹ́ṣẹ̀ ni mí, ṣàánú fún mi. You're married. I'm happily married. Ọlọ́run ò ṣe o. Dúró, just me. I'm lucky man. One young, handsome, caring, loving lover. Ayé mi, báwo ló ṣe ṣe ọ̀rẹ́ mi? Number one, I'm legally married. Anyways, I'm happy for you. Thank you. Ọlọ́run ò ṣe o. Pẹ̀lú gbogbo wayward life that live sẹ́yìn yìí, wọ́n tún ṣì ní lucky láti fẹ́ young guy. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. Ọlọ́run ò ṣe o. Ṣé ọkọ náà ló wá ní kó máa múra báyìí àbí? I'm a responsible housewife. Ipò marry kò ní pé bóyá kó máa múra báyìí. Òun múra bí ẹni tó ti gba Jésù láti. Jẹ́ kí mi sọ fún ẹ fine mi sì marry o. Òun ṣe lè advise ẹ̀ tó ń jọ rẹ̀ mi. Ó ti marry o ní pé kó wá mú ìyá kó gbé lórí bàbá. As in mo mọ bó ṣe múra tẹ́lẹ̀tẹ́lẹ̀. Once in a while, no worry. We're at least. Anyways, I'm happy for you once again. Mi dùn o, Ọlọ́run á gbọ́ wa náà bọ̀ wá. BJ, yes sir. Wo in the grand summit, okay? The man is in much. I'm trying to meeting speech. You will go to NBA. Go and attend that meeting. So yes. I won't listen. Ọ̀gá, ẹ̀rọ olóòfin ṣe ẹni kò jẹ dáadáa. Èyí tún ọ̀rọ̀ gan-an, ajé ìlú jẹ ọ̀gá. Lọ́ra jẹ́ o. Ọ̀gá, thank you sir. Wàlúwàlú. Ẹni pẹ́sẹ̀ kọ́ sir. Okay. Yes sir, thank you sir. Yeah. Ìyálé mi, ẹ dákun kí ló dé tí ń rí yín níbi ìgbéyàwó àwọn èjì. Sàsọ tí wọ́n wọ̀ kò sí. Ẹ lásọ tẹ́ wọ̀ wá, o ní ò jẹ́ wá. Dákun kí ló dé tí wọ́n náà wá. Ẹ má bẹ̀rù kí wọ́n ṣe aṣọ rere kí n wá. Mi ò lówó ọkọ̀ ni. Kò yẹ kó lè tó yùn ún. Tó bá jẹun tẹ́ ẹ ti sọ fún mi ni pé kò sówó kò mà tún sásọ mélòó aṣọ ń bẹ nú àpótí bó ṣe bíi méjì mẹ́ta ń kó kọ yín lọ́rùn ẹ sì méè tó wù yín bẹ́ẹ̀. Mo lébùn òfin débi fún ọ wípé wọn ò aṣọ tí wọ́n wọ̀ ni. Àbí ṣé ìyá ò bá bàbá kan yìí náà ni wọ́n tún wọ̀ wá síbi ìgbéyàwó. Ẹ wọ ẹjọ́ mi ó sọ fún yín o. Ṣé ẹ rí ìgbéyàwó táwọn ọmọ mi ṣe ọjọ́ òyìnbó ni. Bẹ́ẹ̀ ni n mọ̀ pé nìkan ò wá mo nífẹ̀ẹ́ yín gan-an ìjàfẹ́ mò ń bá yín jà. Àti Táíwò àti Kẹ́hìndé ó jẹ wọ́n bó ṣe ń jẹ wọ́n nì. Ara ò lọ yín ìrìn ẹsẹ̀ yín ò padà kílẹ̀ ń bá a ká. Kí ni nǹkan náà ẹni tí ò bá kúkú nírú ẹni kèé mọ yí ẹni. Ẹ̀rọ àwọn ọmọ tó dáa tó bá wọn bẹ́ẹ̀ tí ẹ̀ wá gan-an apọ́n ilé ni àga tá a fi yín sí gan-an àyẹ̀wò dáadáa. Ẹ tún gbọ́ tuntun ni
tẹ́ ẹ bá rí ọkọ̀ gbọ̀gìnì táwọn ọmọ òun ṣẹ̀ṣẹ̀ rà tán fi gbé ń délé ọkọ̀ òun ajẹ́kù ìjókòó ni kò dàbí àwọn ọmọ pọ̀ bí ọsàn bọ́ a ti ṣe o mo sì mọ̀ gbọ́dọ̀ ó fàlùbáríkà sí kí ni ẹ ti ń lọ ni ojo ẹ kílé o àwọn ẹlẹ́sìn. Mo really appreciate gbogbo effort fún gbogbo advice mi sí result. I'm so grateful. Madam, ẹni tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run nìkan ni ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé kò sẹ́ni kankan tó lè fún yàn lọ́mọ ju Ọlọ́run nìkan náà lọ. But nǹkan kan tó máa kọ́ àfẹ́yẹ́ kẹ́ ṣe fún mi sí ni wípé gbogbo àwọn àmọ̀ràn tí mo ti sọ fún yín gbogbo ìpápátá ni kẹ́ múlò. Torí time tẹ́ wà ẹ ní láti ṣe wàhálà kankan rárá o ẹ ní láti stress ara yín torí pé position tẹ́ wà ẹ má ṣiṣẹ́ tó lágbára ẹ má ṣe nǹkan tó lágbára ṣe gbogbo Ọlọ́run àpẹẹrẹ. Thank you, Doctor. Thank you, Doctor. My face. Ekele. I'm so happy for you. Láti yẹ ọjọ́ yìí tẹ́tí ń wá ọmọ at last Ọlọ́run wá fún yín. Ẹ wá mọ àdúrà tí mò ń bá yín gbà. Kí ni o? Triplets. Ó dà, mo ti gbọ́. Má wọ̀ yìí, máa gbé ọkàn fún ẹ. Ṣáà ní ṣe owó yẹn fọlọ jẹ́ school. Triplets kan. Quadruplets. Àdìsọ́pẹ́ arẹwà ni akọ́bíbu rẹ̀ ni ẹlẹ́yin ju ẹ̀gẹ́ ni tó bá ti ń ṣojú báyìí tó ń ṣojú báyìí tó rẹ̀ músẹ́ that means something good is coming up. Sure. Oh, a letter for me? Is this for real? Yes, darling. Your phone with spread line. Yes, baby. Ọlọ́run tó sọ̀rọ̀ mi dayọ̀, mo dúpẹ́. Ire mi ti ṣojú ọ̀tá mi. Sọ́bẹ̀! Ọlọ́run tó sọ̀rọ̀ mi dayọ̀, mo dúpẹ́. Àbà! Ire mi ti ṣojú ọ̀tá mi. Ìṣó níbẹ̀. In fact, èmi náà ní good news fún ẹ ní mo ṣe pè ẹ́ ń sìn. Great. Sọ fún mi náà. Ìyàwó ẹ̀ ti lóyún ọ̀sẹ̀ mẹ́rin. Báwo ló ṣe mọ̀? Torí ó ṣe sọ fún mi just now. Tó ṣe ń kúrò lọ hospital ló dẹ̀ fi ìròyìn ayọ̀ rẹ̀ tó mi létí. In fact, as I speak with you now, we're on the verge of making a gargantua celebration. Hold on, let me get you clear. Ṣé Ṣọpẹ́ ló sọ ni àbí Adùn? Ṣọpẹ́ báwo ló ṣe ṣe mi bọ̀ fún báyìí? Àní adùn ayé tèmi nìkan máa ń wáyé. Wow, that's great. Ṣọpẹ́ náà ṣe sọ fún mi ní pé òun náà ti ní oyún ọ̀sẹ̀ mẹ́rin. Really? What a coincidence. Ọlọ́run máa tóbi o, so everything sì double ni. We celebrate.
I mean, I celebrate. Baby, Táyé lórí mi ṣe ń sọ fún mi pé ìyàwó náà ti lóyún. Wow! I'm happy. How did you know you? Of course. Ṣé pé a máa celebrate. You got to celebrate. Once again, please. Another one, please. That's great. That's great. Yeah, Mom. But thank you, my share. Kí ni problem yẹn náà? Ó ṣe olójú kòkòrò bá ṣe máa ń wọ ọ̀ṣì báyìí. Orí pé mo gbé báàgì mọ́ sí mọ́tò mi báyìí. Ìjọba tó dé ẹ̀sìn pé kò gbé sẹ́kọ̀ọ́ báàgì mọ́ sí kò gbé sí mọ́tò tẹ̀lé mi kájú máa lọ. Àti pé nìkan mọ́ sí fẹ́ bá tójú ọmọ. Ó dẹ̀ wọ́n wọ ọ̀ṣì báyìí. It's not good now. When you ẹbọ yẹn yọ. You're just talking like a professor. You expect kí gbé second bag. Báàgì mọ́mì wà ní mọ́tò àbí mọ́tò mọ́mì wà ní báàgì. You are not even serious. So ìyàwó mi bímọ, ìyàwó tiẹ̀ náà bímọ. Ṣé mi ò ní ẹ̀jẹ̀ tó ń flow through my veins? So n tí kí mọ́mí tẹ̀lé ẹ lọ kí ìyàwó tèmi wà ní kó máa ráre a máa ń sọ ọ́ sí pé ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ́n ó wá débi ọ̀rọ̀ mọ́mí sí ẹ̀ ọ̀fẹ́ ta ọjọ́ ìbí ẹ̀ àbí ó kì í jẹ́ kí mọ́mí máa tẹ̀lé mi lọ àgbà máa ń gbà ní. nùnùnùnù sórí lórí ọwọ́ yẹn kò sẹ́gbọ̀n kò sábúrò we are equal ṣé gbogbo akẹ́dẹ́ gbẹ̀gbọ́n kankan wọn yẹn èmi ò gba visa marando èmi kan mọ́mí tẹ̀lé èmi náà tẹ̀lé o èmi náà tẹ̀lé jọ èmi ò ní gbà fún yẹn ó ti máa ń ṣe lórí ọmọ ẹgbẹ́ lẹ́yìn ó ṣe oṣù bàjẹ́ báyìí náà ó ṣe máa ń wọ oṣù báyìí náà mo ṣe máa gbọ́ náà ẹ bá ìgbà àgbà mi kẹ́ ẹ bá gbà mí lọ́ọ́ táyé ó máa wọ náà ó máa ń pọ̀ jù náà kí gbogbo ẹ̀ náà ó kì í mú pé báyìí òkú mọ́tò mi báyìí à ń tẹ́gbọ́n lẹ́sìn pé ó lọ kó sẹ́kọ̀ báyìí ó fi sí mọ́tò tẹ̀lé ó lè mọ́ ó lọ pé báyìí sí mọ́tò ẹ̀ tẹ̀lé pé pẹ̀lú ẹ̀fẹ́ tẹ̀lé ebi lè fẹ́ wá bá tọ́jú ọmọ. Mọ́mí ẹ wo àgbáyé adalẹ́ you know I don't make noise I only make sense. Okay, under pedestrian circumstances it is very conspicuous. Ipe èmi níyàwó mi kọ́kọ́ bímọ. Èmi ló yẹ kí under microscopic view the ceramics èmi ló yẹ ká tẹ̀lé because ìyàwó mi ò ní ìyá mọ́. Ẹ̀yin lẹ́nu wá bá tọ́ ọmọ tẹ́ máa dún ọmọ ẹ̀ ṣun orí ọmọ yẹn á dàbí orí mi. Ìyàwó ẹ̀ sì wà bẹ́ẹ̀. Màámi ẹ máa gbọ́ tó fẹ́ gbà yọ sí mi. Okay, lọ́tọ̀ ni ìyàwó mi ó níyà. Ọba bá ìyàwó mi ti dàgbà náà. Ṣé bí ìyá ìyàwó náà máa tó dìbò sí ìyàwó mi náà? Àìwò náà. Màámi ẹ̀ náà ìmọ̀lẹ̀ ti máa lé. Èmi náà máa tẹ̀lé o. Mi ò gbọ́ àkókò èmi náà máa tẹ̀lé. Ọpẹ́ ni Fẹ́lẹ́dùà. Pé ìyàwó ẹ̀yin méjèèjì bímọ sọ́wọ́ kan náà. Ẹ̀yin ọmọ rẹ̀. Ẹ mọ̀ sáyọ mi dìbànújẹ́. Táíwò òótọ́ ni pé ìyàwó rẹ̀ ò ní ìyá mọ́. Ní oúnjẹ ìparí ọ̀rọ̀ mi àbí ẹ̀yin méjèèjì. Ẹnìkan ní ìsà àtẹ̀lé náà ẹ̀yin méjèèjì ẹ̀ sáà ní pín sí méjì. Kò tẹ̀ ní ariwo kan. Bóyá ẹja wò. Màámi ẹ wá wọ mọ́tò ológo. Màámi ẹ wọ màámi. Jọba pápá dùn mọ́mì. Àpájùm jọba Ọba gbàyà. Àpájùm mọ́mì. Màámi wá wọlé. Honourable, in fact, mi ò lè appreciate yín tán lágbára Ọlọ́run tẹ́ bá ti ń lù ó máa dún tẹ́ bá ń tì á máa sí tẹ́ bá ti wá ń tì í bọ̀ máa wọlé ẹjọ́ mi lójújú ṣe ní lọ́jọ́ yẹn nígbà tó ń kó ẹrù ọmọdé àbí bí ẹni pé mo bí ju ẹyọ kan lọ iṣẹ́ mi náà lọ kó gbogbo eléyìí fún àmọ́ I'm most grateful sir. ìrántí ọ̀rọ̀ sí èsì tó ní pé Babalọ́lá ti kú ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ń pọ̀ sí lẹ́yìn òkú ẹ̀ẹ̀kan wá síbẹ̀ yẹn ni ṣùgbọ́n owó yín fọ̀ síbẹ̀ dà ẹ ṣe gbọ́ sẹ́. All right, that's all right. Bá mi kí àwọn ẹ̀ sọ pé màá yọjú sí. All right. Sorry, Oga. Any kí remind yín ní appointment ẹ̀ ní by 6 o'clock ní iṣẹ́ ìdánwò ní sọ. Yes, but n náà lè jo okay pé wọ́n. Okay, sir. Oṣù síwájú bá 8 or 9. Ìpàdé ṣe ṣe lé ní ìwé ẹ̀sùn mọ́tà sáà. Okay, sir. Okay. I take care, sir. Thank you, sir.
Mínísítì tí mo ṣe wá báyìí. Kí n lè bá yín sọ̀rọ̀ létí tí ẹ ti ń gbọ́ràn. Ẹjọ́ ṣé olójú a máa lajú rẹ̀ lẹ̀ kí tàǹgbọ̀ kó wọ̀? Wọ́n ní igi gẹ́gẹ́rẹ́ ọmọkùnrin lójú. Àtòkèrè báyìí àti olójú títì rẹ̀ ẹ̀yìn ní sì ti mú ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n. Bí iṣu ẹni bàtà wọ́n bá sábà àmọ́ owó kù. Bí ìtìyá yín kọ́ ó pera rẹ̀ lábúrò. Èjì rẹ̀ ìyá yín tà ní báwọn ayé wọ́n gbé yín lọ́wọ́ ayé lóríṣiríṣi ní gbogbo òwà. Bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ẹ̀yin ọmọ olórẹwà ju ẹ̀yin lẹ lówó ju ẹ̀yin lẹ kàwé ju ẹ̀yin tí ẹ̀yin lọ gẹ́gẹ́ ju ẹ̀yin lẹ jẹ́ bẹ́ẹ̀ ó tó ó tó jù. ọkọ ìbá ẹ̀fọ́ nìkan ṣe rí mọ́mì wa ń tilẹ̀ ẹ̀kọ́ náà she's just being realistic. This is my twin brother. Èèyàn ò lè bí ọmọ ológo báyìí kó má bí yan gan. In the pyramid of accolade, our mother has every plethora copious and cornucopia reasons láti yan náà. Bẹ́ẹ̀ni sà, wọ́n ní láti igi kó fi wá yan gan. Ayanjú. Ṣé ní wọ́n sí contract appreciate wa? Ẹ̀yin náà èwo náà, ta ló máa bí ọmọ ológo méjì báyìí tí yóò ní dùn? Ẹ jẹ́ kó fi wá yan gan. Ẹ jẹ́ kó sọ fáwọn èèyàn orí Ọlọ́run ayé wa. Bẹ́ẹ̀ni, ṣé kò ní ẹ̀yìn òkú wa? Ẹ̀yin kan tẹ́ bá rí wa ṣé mi yóò ní dùn ni? Ẹ gbogbo sí ẹ fi wọ́n sílẹ̀ o. Ẹ jẹ́ kó máa sọ tí wọn kó máa polongo ayọ̀ Ọlọ́run ayé wa. Ìyá ẹ̀yin fi orí Ọlọ́run lọ́nà òdì. Kò sí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀. Ọ̀rọ̀ wà lórí ẹ̀ máa ṣàyè ìlú. Ẹ mú kọ́ mi kọ́. Ó ṣe sá. Ló bẹ̀tẹ̀ dáhùn sí dáhùn. Ohun yẹn gbogbo nìyẹn. Ẹ máa ṣàyè lọ. Ó ga ọ̀, ṣé ọ̀rọ̀ bàtàbàtà yìí ni àwọn ayélujára yẹn bẹ̀rẹ̀? Kí ló wí? Òótọ́ ló sọ. Àwọn nǹkan kan wà téèyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. Nǹkan mẹ́ta. Iná kékeré, omi kékeré, àtẹjọ́ kékeré. Aláwìyé ìwọ náà mọ̀ pé ìwọ̀n bá báyìí ní gbọ́ Yorùbá wọn tí wàá lè try to expatiate kò jẹ́ kí you understand. Iná kékeré ó lè jó ó di ńlá ó jó lù ú. Omi kékeré ó lè di alágbàgbó gbẹ̀yàn. Ṣé wá rí ẹjọ́ kékeré ló máa ń dógun àpọ̀tẹ́lẹ̀ ọ̀. Ṣé tó understand? Hello, sir. Yes, Akin. Sir. Tó bá di òwúyọ̀ ọ̀la, mo fẹ́ kí wà àti Táíwò kẹwàá rí mi. About this time tomorrow. Ó gbọ́ mi bẹ́ẹ̀. Ṣèjú ẹ ti pọ̀ jù. Àṣírí yín dẹ̀ ti tú. Ọmọ Táíwò ni ó wá rí mi. Ọ̀gá kí la ṣe sá? Ẹ sá. Jọ sọ fún mi kí la ṣe. Ṣé o ti rí láìpẹ́? Gbogbo nǹkan tẹ̀ ń gbọ́ àwọn ọ̀tẹ̀ tó ń gbárò kàkà ló wà káyé títí. Bíyè, listen, bóyá ní tí ọ̀gá sọ pé òun understand, ọ̀gá ní wọ́n á ṣe àwọn kankan, àwọn ń tá àdé ṣe pọ̀, bó ti wo la ṣe nú ẹ̀dọ́ tó bí ọ̀gá ló tọ́ sẹ́mi. Sọ fún mi. Mr. Akin, ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀mọ́kọ́ tẹ̀ ń ṣe nǹkan pè wá ni? Ẹ fẹ́ ru wà náà. Ohun tí mò ń sọ understand yìí, àwọn tọ́gà ń sọ yẹn, ọ̀gá sì gbégbó náà. Àṣé lóòótọ́ ni wípé we meet to part and part to meet. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tá a ti fira wa sílẹ̀ nílé ìwé. Àdúpẹ́ ikọ̀ tí nǹkan tiẹ̀ ṣe jù ni pé ìkọ̀kan ni wa ọ̀yọ́ ọ̀dà ọ̀pẹ ní fọlọ́. Bísọ́lá, kí ló ṣẹlẹ̀? Láti gbà tá a ti dìbà mo ti rí pé mò ń wo àdùn tìyánu. Kí ló ṣẹlẹ̀ gangan? Ọ̀rẹ́ ti yé mi. Mo rí pé òun wò tó dàbí kankan change ní ayé ẹ̀. Jẹ́ kí n sọ fún mi. Adùn ti change for good. Tí bá ní pé ó change kò ń ṣe kó bí àmọ̀ òṣèré o, ó ti change for better. Ṣé àmì kan tó wá fọ́nì? Tó máa ń sọ wípé láti ìgbà kan ti bí mo ti máa mọ́ kó máa sọ pé àyàn lucky owó lucky sórí ọ̀rọ̀ agbọ̀nlé ẹ̀ kó máa pè ní lucky girl. Orúkọ tó yẹ kó máa jẹ́ nìyẹn o.
o lè believe pé Adùn ti marry. She's happily married. Kò tí wọ́n ṣe kó marry lásán o. Ọlọ́run ti wá jogún ọmọ alálùbáríkà fún. Tí o bá rí ọkọ Adùn, ọ̀rẹ́ mi wá trip. Èmi gan trip bọ́. Ọlọ́run ní jẹ́ ń gbọ́kọ ọ̀rẹ́ mi bọ̀ mo kàn sọ lójú ẹ̀ ní trip ọkọ. Ó wá mọ̀ nǹkan tó wá yà mí lẹ́nu jù láyé pẹ̀lú gbogbo oyún tọ̀rẹ́ wa ti ṣẹ́. Akábíyèsí Ọlọ́run máa tóbi lọ́ba o. Ọ̀rẹ́ mi mo envy ẹ̀. Ẹ ṣe mọ̀ wà lórí àti rí. Ẹ̀yin ọ̀rẹ́. Ohun gbogbo lọ́wọ́ orí ni o. Bẹ́ẹ̀ ni o ọ̀rẹ́ mi. Mo fẹ́ kẹ́ mọ̀ pé áńgẹ́lì tó ń pín ọmọ afọ́jú ni. Àwọn tí ò nílò ẹ̀ ló máa ń fún. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà tí mo nílò ẹ̀ ó fún mi. Afọ́jú ni ó fọ́jú jù. Torí tí ò bá fọ́jú ni ìwọ Adùn tí màá fẹ́ exaggerate ní tí mo mọ̀ àti tí mo sì yẹn lọ àwọ̀ 20 ó tún wá bímọ. Ọlọ́run ló bí lọ́mọ ọ̀rẹ́ mi. báwo ló ṣe wá ṣe kìíní ìfà èmi ò ń láìkí irú nǹkan báyìí sórí láti kékeré mi lówó ti jí sí mi lọ́wọ́ ká máa fi kan kún èjì I don't like it I don't do it instinct mi dẹ̀ sọ fún mi I was repelled by my instinct mo dẹ̀ sọ fún ẹ báyìí kó má jẹ́ ká ṣe kìíní àgbà tó fi sórí àtìgbà tí mo ti rẹ́nu ẹ bóyá ṣe nígbà tó ti sọ yẹn kò yẹ kí n follow ẹ mo sì wo gbogbo ṣe nǹkan tọ́gà máa ṣe ń sí àmọ́. ní gbogbo tó sọ Táíwò ẹyọ kan ṣoṣo ni mo rí inú ẹ ní sítìtẹ tó sọ yẹn ó lè ní amrọba ní sítìtẹ yẹn tí ò lè sọ fún ẹ wípé n tó fẹ́ ṣe yìí ò má ṣe é àbí kó o ṣe jọ sọ fún mi tán bá ní kó o tẹ́wọ́ bọ náà wàá má tẹ́wọ́ bọ ìzílẹ̀ mà nìyẹn ó lè ní ó lè láti ìgbà tí mo ti ń fàwọ ìbò jẹun kò fọ́ lọ́wọ́ mi rí tí ẹ̀yin nìkan ni mo rí wo Táíwò ó lórí tó dá o túlù orí lóní orí ìkùnnú ni mò ń wò lórí ẹ wàláhì kò tiẹ̀ in fact àmọ́ tó gàba wá ṣe ohunkóhun lórí ọ̀rọ̀ mo mọ̀ páwa méjèèjì lájọ máa forí fa àmọ́ èmi tí gbọ́mẹ́lì máa dé pẹ̀lú ẹ̀. Akin don't Akin mi. gbórí kùnú wá èmi ò lórí orí bíjúmìkì ló ń wò yìí orí yúgọ̀tì gidi èmi gbórí kùnú wá bàbá wèrè o. àtọ́gbẹ́ tó ti ń jalè àjọ dúró rojọ́ wájú ọ̀gá ni pàdé kó mọ̀ wá bá wèrè. ó pẹ́ tó ti ṣe lò ra mọ́tò ìwà sọ pé mi gbórí kùnú wá mọ́tò rèé orí bíjúmìkì yúgọ̀tì gidi. Honorable, ẹ máa ṣàánú wa this time around. Yorùbá ló bọ̀ wọ́n ní tìkìtọ̀ pẹ̀ báyìí ló máa ń ṣàánú àwọn. Ẹ ṣàánú wa ní o. Ìyẹn ló ní ìfẹ́ wa lóko. Ògùn yìí ti bàjẹ́. Kóra mo tẹ̀ ṣe. Ẹ lè gba contract mi bí mo. Mo náà lè gba contract mi bóyá ìdá. Dá. Come on.
jẹ́ kí n wọ inú ọ́fíìsì mo rí pé ó dà pé kéèyàn ò ṣiṣẹ́ mọ́. ẹ sì gbọ́ ni. pé kí nìyẹn. wọ́n ti gbé new marketing manager wa lánàá. As in, I didn't get you. Wọ́n ti gbé ẹlòmíì wá sí ọ́fíìsì. Yeah. But it's not possible. ẹ wo Mr. Taiwo ó fẹ́ tàkẹ́ lọ rọ́ọ̀gà ẹ lọ gba statement fine. You're kidding me. Because ó kàn dẹ̀ sọ ṣákálá bẹ́ẹ̀ ó dẹ̀ ìdíkì ó kọjá lọ ó bẹ́ tàkì lọ but it's not done anyway. When I was employed to this company, it was with documents. I had to apply. So if this man is disengaging me, only their team presents documents to that effect. But no. This is a philosophy of symbiosis. It's not an axiom. So if you're disengaging me without a document, without a sack letter, it is highly repugnant. It is ignominious to my personality. No, what fuss all this? No, it's not done. And I'm going to fight it. No, I'll fight it. Even down to my last breath. Ṣé ọ̀rọ̀ tó sọ yẹn it is settled without bursting the plan. Honey, kí ló ṣẹlẹ̀? Ojú yín kọ́rẹ́ lọ́wọ́. I just lost my job. Jeez! What? Hello, Kẹ́hìndé. Hello. Kí ló ṣe? Wàhálà ti wà o. Promotion letter mi. Ọkọ mi expect láti fi ṣe. Ọmọ sáàkì dáná fún wa sílé. Bá mi gbé fún. Òkúta yìí ni kí n fún yìí. Kí ló ṣẹlẹ̀? Táyé, ó ṣe wà into a jobless. Into a jobless ó ti fún sàkẹ́lẹ́ta. Wọ́n yọ pé wọ́n ti fún sàkẹ́lẹ́ta pé kí ló pé kó sọ fún wọn pé wọ́n ti fún sàkẹ́lẹ́ta. Oh my God. Ohun tèmi náà ní kí n pè é kí n sọ fún ẹ nìyẹn. I just lost my job today. Kí ló sọ? What a coincidence. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Àwọn ọ̀jẹ̀ tí wọ́n. Tell me something. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe bọ̀dọ̀ Táyé? Ó ti dáta ìdúró. No! Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀? Wait now, wait. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló fẹ́ ṣe báyìí? Kí ló fẹ́ ṣe? Just calm down. Uncle Táyé. Kí ló ṣẹlẹ̀ báyìí náà? Bọ̀dọ̀ Táyé, kí ló ṣẹlẹ̀? Ìgbà ò lọ bí òréré, ayé ò lọ bí ọ̀pá àbọ̀. Ní sì ń sọ fún ọ tẹ́lẹ̀ yéèjì, gbogbo ọwọ́ báyìí kọ́ lè ràn mú lẹ́nu. Bí Bọ́lá bá gbàsọ ẹbí wá, ọ̀ọ́rà. Bí ya Sakaraya bá gbàsọ ẹbí wá, ọ̀ọ́rà. Béèyàn bá wá aṣọ ẹbí tó ọmọ rà lódidi oṣù kan, yọ ọmọ rẹ gbélédé ní tù. Ìbá wá ṣe pé àwọn ọmọ rẹ tí wọ́n bọ̀ kọ́ kínní mìrìngìdì báyìí gbogbo òrò ó ṣe wá ṣe ẹ̀yìn fọ́ gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ́ wàá jẹun ẹbí wọ́n ti ẹ̀rọ ọmọ títí ẹ̀ fún ọ. ìyáálé àlójú tì mí ẹsẹ̀ mi wọlé gẹ́rẹ́ ṣé mi ò wá mọ̀ pé bí gbogbo rẹ̀ ó ti wá rí nì ní ìmọ̀ fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí ìmọ̀ fi jẹun tí ìmọ̀ wá ṣe gbogbo ẹ̀yà là yóò lò ìmọ̀ pé yóò rí báyìí odidi ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo tó dáhùn dúró lẹ́nu iṣẹ́ àwọn oníṣì ń bọ́ mi tó bá mú wá náà ni mò ń jẹ. ìyá rẹ o. ọlọ́run ọ̀nà níbi tí ẹ wà ọlọ́run tó dẹnu rẹ̀ wù ú yọ ọmọ bí ó ṣe
the office. Ìyéèjì mo mọ bó ṣe ṣe o. Wọ́n bá wá tiẹ̀ ṣe ọwọ́ gàrí bíi méjì ààbò kan èmi àti ìkérègbè mi tiẹ̀ ọmọ bó ṣe ṣe gàrí bọ̀ níbo ní ìtìrí bí ẹni bẹ́ẹ̀ kan fi mí ṣẹlẹ́yà mórí gbogbo yìí. kàn sí dáhùn dé. à ń wírú ẹ̀ ń wírú níbo ní ìtì arówó ní ìsìn tàbí tí ń tiẹ̀ sì rí abọ́ gàrí bíi méjì ọ mẹ́ta kù fún yín. ẹ sí mi ó jẹ. Kéde ọ̀rọ̀ mi ò létí àbí gbogbo nǹkan tí mo bẹ̀ sọ látàárọ̀ ó fẹ́ fi mi létí àbí. Ọba ìṣó fẹ́ pa mí. Mi ò lè pa ẹ́ tó bá ti parẹ́ ó sọ pé mo fẹ́ pa ẹ́ Kéde ó ní mo fẹ́ pa ẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn adùn ni o. Ṣé wọ́n kọ́ sórí ẹ̀ pé òru àǹtí problem wa? Àánú ẹ̀ ń ṣe mí o. Má sọ ẹ fún mi jàre. Adùn ló wá di ọ̀rọ̀ yìí tó bá mọ̀. Adùn Adùn ti fẹ́ pa mí. Adùn ló cause problem yìí say you won't understand. Adùn náà lè mọ̀ pé mi ṣọpẹ́ náà ò gbádùn. Mi ò gbádùn àtọ̀. You never understand me. Ó jọ gàté kò jọ gàté. Ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtégàté. A máa ń pọ̀rọ̀ yìí lówó ó máa ń la ronú. Èmi àti Kẹ́hìndé mi wá ń pàdánù gbogbo nǹkan tó dáa sígbà kan náà. Ọjọ́ kan náà níṣẹ́ bọ́ lọ́wọ́ àwa méjèèjì. Àwọn ọmọ tí a tún rí tó dàbí àrídùnnú wa ikú mọ́ wọn méjèèjì lọ lọ́jọ́ kan ṣoṣo. Ó wá fẹ́ dàbí ẹni pé ọmọ aláṣọ wa fẹ́ padà máa wọ àkísà àti pé ọmọ ẹlẹ́ran wa fẹ́ máa padà jẹ egun báyìí o. Egun náà ṣé kìí ṣe pé ọ̀rọ̀ wa ti lọ́wọ́ ayé inú báyìí? Àbí ọ̀rọ̀ tí Adùn sọ fún mi nípa Ṣọpẹ́ ló fẹ́ máa ṣe mọ́ àwa méjèèjì lára ni? Ìpè Ṣọpẹ́ ló wà nídìí ọ̀rọ̀ àwa méjèèjì. Mo bá ọ sọ ní kedere gbọ́ o gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ọ sọ ṣe ló ń dàbíi pé ẹnu mi ń rùn. Ó mọ̀ wípé ọwọ́ tó bá dilẹ̀ lè tún yá lòun. Mo ní kó o lọ ṣiṣẹ́ iṣẹ́ lóògùn ṣẹ́. Lóòótọ́ ọkọ rẹ̀ rí tajé ṣe ajé wa wálé àmọ́ ó yẹ kí ìwọ náà o tún máa fọwọ́ sí nígbà kankan. Dádì mi mo ń tẹ́ gbogbo nǹkan tẹ́ ń sọ ọ̀rọ̀ ara mi náà lè ń bá mi sọ bọ́ ọkọ mi ló ní òun kì í ṣiṣẹ́ lábẹ́ anybody ó lóun láì bọ́n ṣe máa ń lu àwọn obìnrin. Wò ó tọkọ rẹ bá sọ wípé kó o má ṣiṣẹ́ lábẹ́ ẹnìkan kan ni kó dá ọ lókun o bí kò fún ọ lówó kí wọn náà tún máa rí tajé ṣe àtọ̀tún àtòsì tẹyẹlé fi ń kórè wálé yóò túbọ̀ mọ ọkọ̀ sí ni ọlá yín ò ní lélẹ̀ ìwọ náà kúkú mọ̀ mí o tó bá jẹ́ pé owó wà lọ́wọ́ mi n ó fún ọ lówó ó wàá fi kékeré tiẹ̀ sí kó o fi bẹ̀rẹ̀ òwò yóò túbọ̀ mọ ọkọ̀ sí ni. Bàbá Adùn mo tọrọ mo sọ yìí. Bàbá Adùn mo ti gbọ́ màá bá a sọ mi ìwà ń jẹ́ kí etí yín di sí nǹkan tó bá ti sọ. láti ọjọ́ tí mo ti délé ayé mo ti máa wọ́n tó wá sọ pé
men are all the same. Gbogbo wọn náà ni wọn kì í gbọ́ àmọ́. Dára, mi ò lè continue wọn. Àbí tí bá fẹ́ kó dá mi ṣe rẹ̀, ó ní ìfẹ́ sí ọ̀rọ̀. Dára, èyí tó ti ń jẹ tó ọmọ. Ilé tó ń sọ̀rọ̀ báyìí, ìgbàgbọ́ ṣáàdùn ẹjọ́ wa ni. So, lẹ́yìn méjì bá dẹ̀ ṣe wà. Ṣọpẹ́, jọ fún kọ́. Ṣé wọ́n kí mi kó tó lọ kanlẹ̀kùn ni? Èmi àdùnà ló ń bá wì. Ó gọ̀, ó fọ́ fún gbẹ̀mú. Ohun kan tó máa ń dùn mí fún ẹ jù. O máa ń rò bí olópọlọ ni. You are nothing but a grass. Ee, wọ́n ti fi wá gbèsè ẹ̀. Ṣé o mọ̀ mí? Ṣé o ya wèrè ni? O mọ̀ pé Ṣọpẹ́ ló dúró síwájú ẹ ni. Wèrè tó ń gbé lélẹ̀ mi o, bóyá ti fi gbọ́ bẹ́ẹ̀. Ṣọpẹ́ kí ni? Èmi Ṣọpẹ́. Ó mọ̀ mí ni. Mo já wèrè jù ẹ lọ. Mo já wèrè jù ẹ lọ. Wèrè tó ń gbé lélẹ̀ mi. Wọ́n sọ pé wèrè ti tèmi ju tiẹ̀ lọ. Àwọn já wèrè ni. Ìjọ́sìn ni ẹ ni. Ó fi léèrè pé ṣé ó yà wò àbẹ́yìn méjèèjì yà wèrè. Orúkọ tí wọ́n ń pè yín lè jẹ́ lóòótọ́. Wèrè lẹ́yìn méjèèjì. Ìwọ́n ń pè ní wèrè. Ṣé wọ́n náà ṣe wèrè? Ẹ lákùúta ń wèrè náà méjèèjì. Ìjọ́sìn ni nà. Lẹ́nu rẹ̀ ṣọ́n. Ṣé tí mo pè yín wá sí inú ilé mi rẹ̀? Mo ránṣẹ́ sí ni mo ní kẹ́ ẹ wá rí mi ní ìdògbé ní òbí. Ká jókòó, ká sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí síra wa. Ṣé bó ní tí mo rí tí mo ṣe ránṣẹ́ sí i? Ẹ wá dé ẹ wá bẹ̀rẹ̀ sí pariwo nílé mi. Aránkó àbẹ́yàn ẹ̀dùn ní tó bá rú mi lójú èèyàn ń béèrè ni. Ibi tá a wà yìí, ibi ọ̀rọ̀ bá sì ti bá ní láti sọ. Ibi tá a wà yìí láti sọ̀rọ̀ wa. Bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ń bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣe é fún yín. Èmi ẹ ṣe kówèrè bí àwọn kan wọn ò ní kó yín wọnú ilé tèmi. Èmi ní ìbéèrè kan tí mo fẹ́ bèrè. Ìdí nù tí mo fi ránṣẹ́ sí yín kẹwàá rí mi. Ẹ dákun, kí ni ń ṣe yín méjèèjì ni? Bá a bá bi adùn, yóò pè Ṣọpẹ́ ni. Bá a bá bi èyí Ṣọpẹ́, yóò pàdùn ni. Kí ni ń kọlu ẹ̀yin méjèèjì? Tẹ ọ̀rọ̀ yín wá dàbí ọ̀sán àti òru tí ìfojú ríra. Ṣé bá jọ pé yín yàwó nù? Kí ló ṣẹlẹ̀ gan? Ẹ̀rù mi kí n gbọ́. Torí béèrè kì í sì béèrè o. Ramon, how you dey now? Ẹ ó bìrẹ̀ dáhùn, ó kọ yín àti ó kì í mọ̀ gbàgbélẹ̀ fún bẹ̀ wọlé. Torí tí ọ̀gá bá dé, tí wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo àwọn èèbó wọn ẹ̀, tí wọ́n bá ti pọ̀ tó lè pé ọ̀gá bá ti complain, ó lè dá wàhálà lẹ̀ fún èmi lójú tí wọ́n á béèrè ó kọ yín àti ó kì í mọ̀ gbàgbélẹ̀. Be a grace. Níyò ní. You do that. No, no, why? Báwo àwọn onínúure onínúure yàtí mi bọ́tẹ̀ lérò bọ̀ ṣe rí ilé ẹ̀sọ́ gbogbo ẹ̀rọ bá la mọ̀ ó kọ́ yín gangan ní èdè fẹ́ mọ̀. Adùnkọ́ ẹlẹ́kùtẹ́ni ẹgbẹ́ nígbà tẹ ti bó jẹ̀ tí níbẹ̀ tí wọ́n ti gbé adùn tẹ wá ṣe etí bíi rímù táyà gbogbo àwọn yẹn lè tí tọ́jà bíi rímù táyà yóò ti mọ̀ pé àdùnkọ́ ẹgbẹ́ ó kọ́ ní ọ̀sẹ̀ ìtì náà ló sọ. Ṣé ìrì tí mo rí yín gan ìrì tí mo rí yín gan ìrì tí mo rí gan ìjọ asẹ́wọ́n lójú. If I say you grace. Àṣẹwò oru yín gbọ́dọ̀ jẹ ẹ ó ní ìtọ́ba oru yín o a ní gbogbo dọ́kọ̀dọ́kọ̀ kí ni yín ó tà mọ́ ojú tí tọ́rọ ló ní pọ́n káàbọ̀ sọ́lọ̀ ọlọ́gbọ̀n èyí tí òmìnira àdúsọ jì ní kò sí tó sọ. Mama. Olúwa mi dé o Olúwa mi dé o Olúwa mi dé. Your mama. From domestic affairs, PA to honourable and woman and communication affairs. Ó ṣàgbé mọ́ra ṣábẹ́bí. Boil it down. I'm highly disappointed in you. Sure. Bébí ò bá ti pè mí ìyàwó tó máa kọ̀ náà. Ó lágbo mi lọ, wá pè mí sórí aago mi pé ó fẹ́ wá rí honourable. So this way don call embassy now. What be say I go collect certificate and come here? But I'm highly disappointed. Ó jù mí gan o. Sure. Honorable, wetin be this? No. Oh, this is not for. Hey. BJ, this is not for.
No service. You, honorable, now what's with this? You know see better person rival me. Now this thing, Ashawo. Tell me say you Me, Ashawo. You be Ashawo. Who be Ashawo between me and you? Kegarua. Nicarua. You be Ashawo. Hey, listen. See guys where they come from. Listen. Now wait. Who like noise now? Àbí mo lè fi tura yín kí ló ṣe yín? Ó sọ fún mi fún bọ́ọ̀lù. Mo tó lẹ́yìn méjì. Ìmọ̀ ilé ẹgbà ẹgbẹ́ máa pariwo. Wọ́n pariwo bí. Wọ́n pariwo bí. Honorable. Yes, sir. Honorable. Help me. I don't suffer. Hey, young lady, ẹ jọ fún wa lẹ́yìn. Ṣé orí kan tó kọ̀? Please, hold on. Ṣé orí kan tó Ẹ ní kọ̀? sùúrù. You Ashawo. Ashawo. Get your Ashawo. Out. Get your Ashawo. Get your Ashawo. Look at this dirty dog. You go Yana. No come. First from there. Ashawo. Baby, leave here now. I go. Rakaranta. Nonsense. You are a nincompoop. Come back here. Èmi Ashawo. Oh yeah. You see what you got? Idiot. Ashawo. Olóṣì ẹlẹ́tẹ̀ẹ́ ẹlẹ́tẹ̀ẹ́. Má sọ pé mo jáwé ìdí ẹ lọ. Má sọ pé mo jáwé ìdí ẹ lọ. Honorable. Yọ tán bí wọn lé wọn náà bí wọn báyìí. Owó jóná ṣá. Mi Ashawo. Adùn, àṣìlóòótọ́ ni pé omi lè nìyàn, àwa méjèèjì wá di àwọn tó ń fẹ́ ìbejì. Èmi ń fẹ́ Kẹ́hìndé, ìwọ ń fẹ́ Táyé. Ó fọ́ ni o. Abeg madam, this story wey you talk now gbogbo ilé ètò sọ sílẹ̀ kí ni ìtumọ̀ wetin you mean? Ó yẹ kó mọ̀ pé ìjà wà ìjà ò sí lápọ̀ ìwọ̀n àbí ìbọn ṣọ̀kan tó ń lò láwọn péépé. Adùn, mi ò fẹ́ ká jà. Lóòótọ́, ọmọ orírìn ni wá àti gbéṣẹ́ tètè. Mo dẹ̀ fẹ́ kó gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. And then tèmi àti ẹ̀ tá bá ti settle down tán. Àlùmọ̀ ṣe wá sí àkọ́dé mi lẹ́yìn gẹ̀ẹ́sì. Ẹ̀yin gẹ̀ẹ́sì mọ orú lock tẹ ní o honestly mọ orú lock tẹ ní bẹ́ẹ̀ ṣe rí mi lẹ́kùn tí mo wọlé ẹ wà surprise. I just say market don finish for your shop. Wait now. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ajá mi tó lọ lé ẹkùn tó bọ̀ ká máa kíkú ewu mọ̀ nígbà kan àwọn guys kọ wọn kó wa ní club wọn fẹ́ lọ fowó aṣọ ògùn owó. ṣó. nínú gbogbo àwa tó ń kó lọ èmi nìkan ni mo bórí délé nu gbogbo mi. nísìnyí tẹ́ ẹ ti rí ọkùnrin tó fẹ́ fẹ́ yín sílé mo fẹ́ kẹ́ fi iṣẹ́ àrísítò yẹn sílẹ̀ pátápátá ó dẹ́ẹ̀dì yẹn gan-an mo fẹ́ kẹ́ bá mi yọ kúrò nílé mo fẹ́ kẹ́ mọ̀ wípé oṣó àwọn ọkùnrin ó burú ju ti olóṣó lọ. Abájọ tó fi dàbí deeper life. Aṣáwó ìtọ́kọ àyà. Ẹ́mbásì rí yín báyìí yóò pòun rẹ̀ èèyàn yóò pòun obìnrin kí irú ayé wò wá làwọn ọkùnrin wá yìí báyìí sáwà pa àgbàdúrà tó ká tó fẹ́ yín láyà ni ẹ̀yin wọ̀nyí ẹ̀yin ṣe èèyàn ẹranko èkejì ajá ẹ̀yin ó ti dà á ti mọ irú ìyàwó tá a ní
ń rú wàá lójú tẹ́lẹ̀ á ti mọ̀ èmi ò mọ̀ pé irú ìyàwó tá a fẹ́ ń tu lọ́kàlẹ̀ lé ẹ wá máa lọ. mo ní ẹ wá máa lọ ẹ fẹ́ jẹ́ kí inú burúkú bí ẹ̀mí sí yín o wọn bá yín ṣeré o ẹ wá máa lọ. kí ni kò sọ máa rí lára ẹ máa lọ. mo ní ẹ wá máa lọ ẹ fẹ́ jẹ́ kí inú burúkú bí ẹ̀mí sí yín o. bí o fẹ́ yẹn má sọ bẹ́ẹ̀ mọ́. níjẹ́ wo ló di eléyìí? níjẹ́ wo ló di eléyìí? tó ń jáde mọ́ mi. àánú ẹ̀ ń ṣe mí. ṣé o fẹ́ ya àbí ìkọ́ àkọ́ ọ̀gbà afọ́nufọ́ra ẹ̀dá tí ń fò sí dódùdú? ó mọ̀ wípé igi ṣèfí tá a bá fìbínú yọgi dànù nínú iná àníri nǹkan fi dáná ẹni. ẹ wo ẹ kúrò lórí yẹn èmi ọ̀rẹ́ ìgbà adìyẹ sí ìránù bàbá ìránù nígbà adìyẹ sí. mẹ́rin la adìyẹ fẹ́ yé ìgbà wọn ló fẹ́ pa ọmọ ìgbà wọn lọ́mọ fẹ́ dàgbà débi sí máa kọ́ ọmọ lọ sọ́jà gan lọ́ta. ó jẹ́ má ya obìnrin tó sọ̀wà dànù tó sọ wípé òun ò mórí ọkọ wálé ayé. àánú rẹ̀ ló ń ṣe mí o tí mo fi ń bá ọ dá mọ̀ràn. àánú rẹ̀ ló ń ṣe mí o tí mo fi ń bá ọ dá mọ̀ràn. bó pẹ́ títí ojú rẹ̀ á jà. tó bá sọ wájà torí that thing kí ni yẹn I'm through with him. ẹ wo I have better places to go. Olè ọ̀dọ́ ọkọ ìgbà tó ń rí jẹ tó ń rí mu òun jẹ oúnjẹ. Olè kó bá mi o olè kó bá mi torí mo kọ olè kó bá mi. Kẹ́hìndé ṣó mọ reason tí mo fi pe meeting sí secluded area délé. èmi ò mọ reason mo sáà mọ̀ nígbà tá a débi gbogbo ibi ìdákẹ́ lọ́lọ́lọ́lọ́lọ́ mi rẹ́ anybody ẹ̀rù tẹ̀ kankan bà mí bọ̀ mí mẹ̀pọ̀ ò lè ṣe o nǹkan tó wà nù mí mẹ̀pọ̀ ò lè ṣe dó ayé la bá bọ̀ mo mẹ̀pọ̀ ò lè ṣe nǹkan tó wà lẹ́nu mi ìfẹ́ sọ́jà ayé la bá ṣáà sọ̀kò tó ní sọ mi gbọ́ rẹ̀ ó wù mí kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó dẹ̀ wọ ẹ lọ́pọlọ wọ́n nítorí you know you are very irascible and temperamental tí bá ní kí n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń gbòòrò táriwo bá pọ̀ jù ó máa ń affect brain máa ń overreact bí mo ṣe wá ní pé kí n wábi tó ní ambience tó wà òkè tí wà ti lè gbọ́rọ̀ nípa sí ìsìnkú ló jẹ́ kí n gbé ẹ̀ wá sí. Táíwò ó dẹ̀ mọ̀ mí o mi láì gbogbo eléyìí o ẹgbẹ́ ni wà náà wà á dẹ̀ máa sọ sí wa máa sọ̀rọ̀ sí mi wà á máa sọ ìfowópamọ́ ẹni kó nìkan lọ school èmi náà kàwé náà nǹkan ká fẹ́ sọ kó sọ àti débi ń sè ò ti bú mi pé kíní kan ṣàkóso kíní kan I don't know nǹkan ká fẹ́ sọ ni kó sọ. Kẹ́hìndé tó bá wò dáadáa tó láròjinlẹ̀ tó péye wàá rí i pé a ò lówó lọ́wọ́ mọ́ àwa mọ̀ ní afíjú mílíọ̀nìyà tó ń fowó tayín nígboro a ní mọ́tò mọ́ gbogbo vehicles wa láti tà tán we sold all our houses a ò níyàwó mọ́ tó bá rántí dáadáa the same day tí mo pè ẹ́ péyàwó mi kó kúrò nílé ọjọ́ yẹn náà ló sọ fún mi pé wọ́n fẹ́ pè mí péyàwó ẹ̀ ti lọ kó o bá nígbà tó kú láti ṣe we lost our children the same day àwa làwa dẹni tó ń jẹ bread Kẹ́hìndé mi ò lè rántí ọjọ́ tí mo jẹ bread last if I am to eat bread is different dimension sandwich or something else àwa fi ẹ̀pà ha à ń jù sẹ́nu bread ń tẹ̀lé ogó fọ́ọ̀mù mọ́. Kẹ́hìndé the only thing tó kù wá kù ó ní ẹ̀mí inú wa ẹ̀mí yẹn dẹ̀ lélẹ́yìí kò ní guarantee. ti báwo. Kẹ́hìndé ṣé wọn mọ̀ pé ẹ̀mí tó rí yẹn kò láàárọ̀ ó dẹ̀ fẹ́ lẹ́gan. Otto Polak sọ ọ̀rọ̀ kan 1856 only that a man drinks garri does not make him a poor man but when he allows the garri to swell up he becomes a man wallowing in poverty.
tí orí bá ń fọyàn Kẹ́hìndé tí inú ń rùyàn tí èèyàn bá ń yàgbẹ́ gbòòrò tí ò rówó rògùn láti fi dí ìgbẹ́ àbí láti fi tọ́jú orí fífọ́ ẹ̀mí mọ̀ lè gbabẹ̀ kó lọ. tọrọ wà nǹkan tó ń sọ. ọmọ Kẹ́hìndé bẹ̀rẹ̀ kó tó di pé situation wa yìí transmogrify and snowball into something sinister kí ló kún yàrá ṣe. Táìròlù mo fẹ́ ká ṣògùn owó. Kẹ́hìndé kí ló ṣe ẹ̀kan báyìí tó yẹ tóbi tó ló ṣe ń hanrun sí mo ló ti délé ìgòba yìí. Look at it now, few minutes to one lélẹ̀ ó dẹ̀ ń sùn ló dẹ̀ ń hanrun bẹ́ẹ̀ yẹn. wọ́n rí ìwọ̀n àwọn ajá pa orí mi lórí òwúlà wà náà wọ́n ò tí ì ló dẹ̀ ní control. wọ́n ò tí ì jà rí náà. ilé ẹ̀kọ́ jẹ́. I will sleep. The time. O ṣe rántí wọn dá lọ́dún. Okay, ajé ti ń gbèrè pàdé orókùn. Má gbèrè pàdé orókùn mọ́. Ọ̀dọ̀ àwa ìjì rẹ̀, ọmọ abólórin ni kò máa gbé bọ̀. Àlùkò tí ń gbèrè pàdé kí n ná. Pàdé bíjò ni. Ṣèbí wọ̀ lọ́mọ Kẹ́hìndé bẹ̀ mọ́. Tó yẹ kí gbogbo kìíní yẹn ti kú mẹ́mórì ẹ̀ ni. Ṣé bí wọ́n dé ìgbà tí ọmọ fún aláìsí náà? Kí ló ń ṣe é náà? I'm listening now. This will let me help the situation. Kí n gbélé náà? Ara ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ara ẹ̀ kí balẹ̀ náà. Program tó ní láti kékeré nìyẹn. Ìyẹn ló fi ń ṣíṣe John lọ́dọ̀ ìyá táwà. Tó ta búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ ìyá Mọ̀jínà. Program tó ní nìyẹn. Ìwọ lọ́wọ́ wàlẹ́ ìgbọ̀jọ́. Wàlẹ́ ìgbọ̀jọ́. Àwọn ohun tó fọ́ sí. Bro Jeremiah. Tí n bá kọ́lé, máa ra rẹ̀. Bro Jeremiah. Wọ́n ní tí n bá kọ́lé, máa ra rẹ̀. Mi fẹ́ yanyan. Níbo làwọn òwèrè yìí wà? Mùsù, màálù, àwọn méjèèjì, wọ́n play nínú mi. Bro Jeremiah, mi fẹ́ lọ church, mi fẹ́ lọ pray. Jọ máa ṣeré papọ̀. Ok. Mùsù àti màálù wọ́n ti Mùsù màálù wọ́n play nínú mi. Bàbá ọkọ mi. Ṣé ò sí? Ẹ ti ṣe bí ẹni tó wọ́n ti ń lọ. Ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni ẹ dákun ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ni ẹ dákun ẹ̀gbọ́n mi. Ṣé ó gbọ́ mi? Mo ti gbẹ́gbèsè. Ní tí mo sì bá pàdé ń bẹ̀ ọ̀dà rárá. Wo àwífún ni kó tó dání àgbà ìjàkadì. Ìgbésẹ̀ sọ fún mi wípé èdì ní di àwọn ọmọ òun. Ṣé bó olóògbọ́n tó ọmọ tán ni? Nígbà kó tó ṣẹlẹ̀ ṣáà máa wí fún ọ lẹ́yìn.
sẹ́mi ò máa fi ìgboro ẹnu mi bá ọ wí bí ọba sì ní ìrìn tí wọ́n rìn èdè ẹ̀ ṣàdédé dìyàn èdè ìṣàṣì ẹ̀fún gbogbo rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣàdédé ṣèyàn o bí ọba ní ìrìnkùnrin téèyàn kan bá rìn sẹ́mi ò máa fi ìgboro ẹnu mi bá ọ wí pé òun ta àwọn ọmọ ìfáyé pé gbogbo ojú tí ayé fi ń wò ó léwu ó ní ń ọ̀rọ̀ náà sọ́ngbà náà pẹ́nu mi rùn ẹnu ló kó bá ọ. bọ́mọ ẹni bá dáa bí òun dáa wí. òun náà náà ni ṣé bóun náà ṣe bọ́ṣà àti ṣẹlẹ̀ ní ìsìn ṣùgbọ́n gbà tẹ́mi ń bá wíńgbà náà ọ̀rí mi ní dáúdù agboolé wa yìí. ẹ má dáadáa o nítorí wẹ̀rẹ́ dùn ún wò lọ́jà kọ̀mọ̀ sí bí lọ́mọ ẹnìkan ló mọ̀ kù mí kù bàbá ọkọ mi ẹ dákun ẹ gbà mí. ọwọ́ á rí i pé èmi nìkan ló kù ọ nígbà tí èmi ń bá ọ wí ọ̀ ṣe rò bẹ́ẹ̀ ni. bàbá ọkọ mi ẹ má bàdá mi dárò tí ń fẹ́ lẹ̀. èmi wo ìyá ìjì ọ̀rọ̀ ilẹ̀ yìí ti sú mi o wọ́n sì ní bílẹ̀ yìí ò bá ti sàn á gbogbo bòmí lọ ó lè yẹ ó ṣe gbégbégbé tí ò ṣe é gbé mo fà á ó lóun ọ̀fà owó iléèwé ọmọ àárí san jíjẹ àti mímu ó di ìṣòro nulẹ̀ ṣé bá lé wá lè mi báyìí ṣé bá lé lè mi ṣé bá lé lè mi. oníṣẹ̀ṣẹ̀ ni. ṣé bá lé lè mi ṣé bá lé lè mi. èwo wá ní èmi òní ni sọ̀rọ̀ lẹ́wà ń sọ ń gbòòrò ẹnu ẹ wo ẹ jẹ́ kémi ó sọ fún yín o ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ó ti kúrò ń ti fẹ́ o ó ti di kan pa àwọn ọmọ labí dàálẹ̀ yìí ká tiẹ̀ ní wọn ò lọ́pọlọ àgbọ̀yàn o elédùà fún wọn lọ́pọlọ àrówó iléèwé wọn san àti jẹun kánú gan-an ó dìṣòro ẹ wá ń tẹ́wọ́ pẹ̀ lẹ́ ń tẹ́wọ́ pẹ̀ lẹ́ wà ń nara yín ẹ jẹ́ mi ó sọ fún yín ń tẹ́. ìtàkùn tó bá so kọ́ni lọ́rùn ọgbọ́n là á lò sí ó ṣòro fàdágbé èyí tí mo wá rò báyìí ni pé mo sọra mi di ìbátan Ògúndábèdé. Ògúndábèdé kí ni ń jẹ́ báwọn. ọmọdé òun mẹ́wọ́ ẹlẹ́wẹ́ kò mọ òwe lówè ọmọ Ògúndábèdé fìríǹdì ọ̀kẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀. olè ẹ dákun tí wọ́n bá wá gbà yín mú ńkọ́. gbà mí mú ṣé mi tí mo ní pé mo fẹ́ sọ́ra mi da ìbátan Ògúndábèdé èmi ò tí mọ̀ pé mo fẹ́ jẹun gbọ́ngbọ́n ni ẹni bá sì fẹ́ jẹun gbọ́ngbọ́n yóò tilẹ̀kùn gbọ́ngbọ́n ṣé nìkan máa ra fẹ́fẹ́ mú ìwọ òrìṣà èmi gan mo ti gbáradì nígbà tí mo gbé tí ò ṣe é gbé tí mo fà á tí ò ṣe é fà ọgbọ́n là á lò sí bẹ́ẹ̀ ni o gọ̀lọ̀ ni wọ́n mọ̀ lọ gọ̀lọ̀ ni wọ́n mọ̀ bọ̀ ẹ̀dìyẹ ò ní renú oko kó fara kọ́ ìmọ̀ láyé. tó bá rí báwọn wọn fàdúrà ràn yín lọ́wọ́ àní kásá àti ráwọn ọmọ yìí tọ́ náà léèwé ni ẹ mọ̀ lọ́ọ́re ẹ mọ̀ bọ̀ọ́re bọ́ba jẹ́ báwọn wọn fàdúrà ràn yín lọ́wọ́ elédùà ó sì fún yín ṣe. gàrí kù kọ́ ẹ jẹ́ mú un tẹ́ ẹ bá ní lọ́wọ́ wa ń lọ wá làjìrà kò sí nǹkan kan lé o bá a ti sùn nù. bá a ti sùn nù.
mo dé ara ọ̀tọ̀ ló bá yọ lálẹ́ yìí mo já máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi ò mọ̀ pé bí ti rí rèé wọn mọ̀ kó dùn tó báyìí bàbá máa gbélé ìdé àwọn tí ó bá rà owó yóò sì gbé pẹ́. èyí ò wá pọ̀ jù èyí ò wá pọ̀ jù ṣe bí àwọn aṣọ tán ẹ̀sẹ̀ fi ṣènáwó tán bíi rédíò tẹlifíṣàn àwọn nǹkan tá a máa ń kó nù tó sì jẹ́ wípé tán bá tiẹ̀ ń ṣépè èpè wọn kéékèèké ni. wá wo mọ́síìnì tó jẹ́ pé tó bá su èpè tó ń su èpè báyìí lórí èmi àtàwọn ọmọ mi. wo jẹ́ kí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣépè ọmọ ṣépè èpè olóko kì í mú àgùnrín ṣé wo mọ̀ pé omi tí a bá dà sára ẹyin ẹdìyẹ ò gbọ́dọ̀ mọ́ jẹ́ wọn máa ṣépè bẹ́wúrẹ́ bá bojú wẹ̀yìn wọn ni yóò fi èpè fẹ́lẹ́pè ni béèyàn bá ń lọ léèwé bó bá bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣebí ń tọ̀ bá yá yóò bọ́ sí girama girama rèé àsìkò pé à ń kó aṣọ à ń kó rédíò gbé kankan gbé tẹlifíṣàn ìwọ̀nyẹn àrẹ́sẹ̀páṣá kéékèèké nù wọ̀nyẹn ti kọjá ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ní tó bá wá rèé tó bá wá yá á wà bọ́ sórí ọkọ̀ àbò títí onímọ́tò gbà ọ̀bá yá. ìrọ̀mọ́mọ́ sí ìbálẹ̀ mi. ìyéèjì wọn láfiyèsí kan ẹ̀ẹ́mélòó mo pè ọ́. ẹ̀ẹ̀mejì ni. ìyéèjì ìwọ àtọkọ ọ̀fẹ́ wọn. à ń jalè kọ́ ọ́n. kó bá wọn kó o pariwo kí gbogbo àwọn ará àdúgbò ọmọ fẹ́ wọ àbẹ́ ẹ̀fẹ́ wọ. òótọ́ ni kì í sì ṣẹ́jú àwa náà nígbà títí ilé ò jẹ́ kí tẹnu ó kúnná àwọn ọmọ ní labídàálẹ̀ kò sí ń táyé tọ́ wọn òun lèmi àtọkọ mi la fi dàbí ọgbọ́n pé. yéèjì béèyàn bá tajà ayẹpẹ yọ fowó òkúta wá sọ fún mi kí wàá ní àtúbọ̀tán àwọn ọmọ tó ń fowó olè tọ́. ẹ ti gbọ́ náà nu ẹ sì ti mọ̀. èyí ni ẹ jáwọ́ bẹ́ẹ̀ bá sì jáwọ́ wo bí ẹ bá lọ rèé gbé nǹkan tí wọ́n sọ táyà sí iná. bó bá sì wù yẹn mọ̀ tó kí. èmi ò lè tó àmọ́ tí wọ́n rán èmi ò sọ fún ọ o bó bá ń wọ̀ ẹ mọ́ gbé mi bó bá sì wù ẹ mọ́ gbé mi ní sọ́ọ̀tì nínú. owó kan ni mo kó sórí tébù nínú ṣọ́ọ̀bù mo gbàgbé kí n kó sínú dúrà ní ẹjọ́ torí ọ̀nà ẹjọ́. ṣé n tó wá ń sọ fún mi ni pé èmi ni mo mọ́wọ́ rẹ. ẹ̀yin kọ́ lẹ́wọ́ bíbẹ̀ yẹn ayé yóò ní bàjẹ́. dákun ṣé mo mọ́wọ́ rẹ ni. bùdá mi òun náà ló fẹ́ fún mi mọ́mì ó. èmi ò fọ́n kankan o toró dá mi lójú tàdá ni pé ń wọnú ṣọ́ọ̀bù rẹ mọ́wọ́ níbi tọ́jú orí mi dé ṣé ìwà mọ nǹkan tí mò ń ṣe mọ́ ni. ẹ gbé gbogbo ẹnu sọ̀rọ̀ kí ni problem mi. ṣẹlẹ̀ sórí burúkú mọ́ tilẹ̀. kí ló dé èpè. ọmọ yìí sọ pé òun rí yín nígbà tí ẹ lọ mú owó nínú ṣọ́ọ̀bù mi. ẹ mú 500 naira kí lè yí bọ àkáǹtì oníkákọ̀ yẹn sí. abalẹ̀ ṣe rí bí mo ṣe wà yìí èmi ò ṣe fine boy yìí o mo kàn ojú mi kàn tutù ní o ìyá ewo bí tí n bá tú pẹrẹpẹrẹ wèrè mi lẹ̀ fún yín o sọ fún omi irú èèyàn tí mo jẹ. ó bẹ́ẹ̀ sẹ́yìn kankan láti mọ̀ dúró ọ̀dẹ̀ mọ́ mi kí n mọ̀ sẹ́. mọ́ mi ẹjọ́ tó lọ náà bó lámi lè ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ má jẹ́ kan dé kan ẹjọ́ ẹ ṣàyè tèmi sílẹ̀ fún mi. ẹjọ́ ìwọ ó lè ṣe mẹ́wàá mọ́ mẹ́fà. ìwọ ọmọ ẹ wo. afọkùtà ìmọ̀ yín lórí sí gan. ní sùúrù ẹsẹ̀ jẹ́gẹ̀ ẹ̀jẹ̀ ń ṣépè owó tẹ̀ wá ẹ̀ tó bá jẹ́ mi mo mú owó náà tó bá jẹ́ mi mo mú owó náà kí n má jèrè ọmọ. gbogbo nǹkan tí mo fàárọ̀ mi ṣe báyìí tí mo fàárọ̀ mi kó jọ ó dàrú mọ́ lójú. àmọ́ tí ò bá jẹ́ mi ni ẹ sórí ìkú ni. o ò gbé pè tí ìyá ìṣe. gbogbo àwọn olùkọ́ náà ló wọ bẹ̀ wọ́n. kò sí wèrè farabalẹ̀ kò jẹ́ míì tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin lẹ mú owó yẹn gbogbo èpè tẹ ṣẹ́ ń bíbá fáwọn ọmọ yín
kó rí bẹ́ẹ̀ fún mi o. tí o bá sì dé mi náà èpè òun yóò sì sí bó ti rí. Sùlíà. wọ́n yí sí ọ̀dún. mo jókòó sí ọ̀dún mo jókòó sí ọ̀dún. àwọn olórí ikú àwọn ọmọkọ́mọ ìlú náà la mú àpò méjì àbọ̀ péré eyín lórí máa ń pariwo lẹ́yìn kakọ̀ra kóńgò gàrí méjì lásì pàlásì. èmi mọ̀ ọ́ pẹ́pẹ́ láì má gùn bẹ́ẹ̀ ni èpè ya ọmọ ìmú ọmọ mo mọ̀ yóò tó dáa lójú òun lórí burúkú dédé. ìyálé mi èpè àṣepè ní í jà ọmọ ọ̀dọ́.